tó ẹ kú dédé àsìkò yìí ìkànnì Akéwì Ògo TV lẹ́wà yìí ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ bá wa subscribe kẹ́dẹ̀ comment ẹ like ẹ dákun ìròyìn eléyìí ló tún tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó iléeṣẹ́ bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ ńlá gbọ́ wípé jóná eléyìí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ ṣùgbọ́n tó bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ a gbàdúrà wípé ilé ọba tó jó ẹwà ni ó fi bùkún lágbára lọ́wọ́ ọlọ́run ọba eléyìí bani lọ́kàn jẹ́ púpọ̀ ṣùgbọ́n tó ọlọ́run ló mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò ó lójú rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ́ tẹ̀ bá dórí ìkànnì bàbá Ayéfẹ́lẹ́ ẹ bá níbẹ̀ ẹ wò bó ṣe jóná àwọn panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe gudugudu méje pẹ̀lú yàyà mẹ́fà bẹ́ẹ̀ bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ wọ́n kí gbogbo àwọn tó wà ní agbègbè ibẹ̀ torí pé wọ́n ní àwọn èèyàn tó wà níbẹ̀ yìí wọ́n fi ọmọnìyàn sí wọ́n kí wọn ṣùgbọ́n tó ẹ̀rí ẹ wò bó ṣe ń jóná ẹ wò bó ṣe ń jóná gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìròyìn tó jáde wọ́n ní àwọn ò tí ì lè sọ pàtó ohun tí ó jẹ́ kí iná yìí ó jó gangan ohun tó múná yìí wá àwọn ò tí ì lè sọ pàtó ṣùgbọ́n wọ́n sọ oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé iná ti bàjẹ́ wọ́n sọ oríṣiríṣi àwọn nǹkan tí iná bàjẹ́ gbogbo nǹkan tó mú kí àwọn ọmọ gbóhùn sáfẹ́fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fi ń tó àlétí pé iná ó mú o àgbàdúrà fún bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ wípé eléyìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba yóò bá wa ṣe nílé ọba tó jó ẹwà ló bùkún ní o lágbára lọ́wọ́ ọlọ́run ọba bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ irọ́ ọkú ni wọ́n ń pa má dà irọ́ ọkú ni wọ́n ń pa má dà àdá ò lè kú láṣẹ Èdùmàrè bó ṣe rí òun nìyẹn bàbá Ayéfẹ́lẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ilé ọba tó jó ẹwà ni ó fi bùkún lágbára lọ́wọ́ ọlọ́run ọba a rọ gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ àtù wọn nínú àtù bàbá wa pé ire yìí ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ o àṣẹmọ ìnáwó ọlọ́run ó fi ṣe lágbára lọ́wọ́ ọlọ́run Akéwì Ògo TV ìbẹ̀lẹ̀ wa ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.